Ǹjẹ́ a tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ múròyìn wá lálàjẹ́ ò balẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ìgbádùn àmì ní gbogbo gbà ní pójú tẹ̀ fún wòwá ojú ọ̀hún ò ní fọ́ etí tẹ̀sẹ̀ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún tásìkò yìí onálàyẹ̀fẹ́ Elédùmarè tó ṣe bẹ́ẹ̀ tó gbalẹ̀gbòde tó tẹ̀sẹ̀ kúkú ọ̀nà tó jìn láti múròyìn náà wá sójú mọ́ màwòrán àtẹ̀tí ìgbọ̀yìn tẹ́ jẹ́ olólùfẹ́ mi. Agara kì í dóní ṣe Elédùmarè o, agara kò ní dá mi bẹ́ẹ̀ ni kò ní dá yín. Mo tún kí wa pé a kó àmójúbà ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ owó, ọ̀sẹ̀ ọlá àti iyì òní yóò jẹ́ fún wa. Kókó oníròyìn rẹ̀ ẹ jẹ́ máa gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Àyànfẹ́ Elédùmarè bó ní kí n ti bẹ̀rẹ̀ fún ti tòórọ̀ tèmi. Ó dá ẹja gbé báyìí láti apá ọ̀dọ̀ àwọn obìnrin. Èmi àti ọkọ mi ò ṣetán láti padà sí Aso Rock l'Àbújá rárá o. Kàkà bẹ́ẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún sáà kejì rẹ̀ ní Patient Jonathan ló sọ èyí di mímọ̀. Ẹ kò lè tàbùkù Àtíkù Abubakar láti jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ pé òun kò ní jíde dupò ààrẹ lọ́dún 2027. Sowunmi ló sọ èyí di mímọ̀. Ẹ wò ó, ẹ̀mí mi ti kúrò nínú ọ́fíìsì ìjọba ìpínlẹ̀ Rivers láti ọjọ́ tó ti pẹ́, ọkàn mi sì ti ń balẹ̀ níta gbangba báyìí. Fubara ló sọ èyí di mímọ̀, ó sì rọ àwọn olólùfẹ́ rẹ̀ pé kán fi sùúrù ṣe ìpadàsípò òun gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers. Mo ti bọ́lẹ̀ nínú ọkọ̀ olóṣèlú ọ̀rọ̀ di ìpínlẹ̀ Kwara báyìí. Ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti tẹ àwọn agbésùmọ̀mí ikọ̀ Mahmuda 12 ní ìpínlẹ̀ náà. Bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Plateau, ọwọ́ ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti tẹ àwọn agbébọn 2 kan ní ìpínlẹ̀ ọ̀hún èyí tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ṣọṣẹ́ ní gbogbo ìgbà. Òṣìṣẹ́ immigration 2 kan rèé tí wọ́n ṣe bẹ́ẹ̀ yìnbọn lu àwọn méjèèjì lásìkò tásọdún náà wípé wọ́n rò pé olè ni wọ́n ní l'Àbújá. Àwọn ẹ̀ṣọ́ aláàbò dojú ìjà kọ àwọn bandits ní ìpínlẹ̀ Katsina, wọ́n sì dènà ìkọlù tí kò bá wáyé, àmọ́ ènìyàn kan ló bá ìṣẹ̀lẹ̀ náà tó bá lọ. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí mà tó ti ṣe bẹ́ẹ̀ bàbá yìí níṣe ni wọ́n ti dojú ìjà kọ àwọn oníṣẹ́ láabi ikọ̀ agbésùmọ̀mí Boko Haram, wọ́n sì ṣekú pa 5 nínú wọn nínú igbó Sambisa náà. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Èmi àti ọkọ mi a ò ṣetán láti padà lọ sí Aso Rock tí ń bẹ ní Àbújá o. Kàkà bẹ́ẹ̀ a ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti jáwé olúborí nínú ètò ìdìbò ọdún 2027. Patient Jonathan ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ ìyàwó ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà Patient Jonathan onímọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ lórílẹ̀ èyí tí ń ṣe Àbújá lásìkò tí wọ́n fi àmì ẹ̀yẹ tán fi ń dá lọ́lá èyí tán pé orúkọ àmì ẹ̀yẹ ọ̀hún ní Women Icon Leader ní ti ọdún 2025 láti ọ̀dọ̀ àwọn Akole Dynamics Limited, níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi àmì ẹ̀yẹ náà dá arábìnrin tó jẹ́ ìyàwó ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Patient Jonathan. Nígbà tí ó ń sọ ọ̀rọ̀ yìí níbẹ̀ ló ti sọ nígbà wípé òun mọ pàtàkì iṣẹ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe ní orílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n sì ṣe ní àlàyé pé òun àti ọkọ òun àwọn ò ṣetán láti jáde lọ́dún 2027 àbí padà sí Aso Rock ní Àbújá. Ó ní kàkà bẹ́ẹ̀ àtìlẹ́yìn tó gbọngbọn ó ní àwọn yóò sì ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Nígbà tó ń ṣe àlàyé oníṣẹ́ ilé ayé yìí tọ́ǹbà ìtàn ni jẹ́ kí n jẹ wọ́n jẹ́ kémi náà jẹ́ òun sì ni ó mú ayọ̀ dùn. Ó ní àsìkò ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun la wà yìí, a sì gbọ́dọ̀ ṣe àtìlẹ́yìn fún ààrẹ náà. Bẹ́ẹ̀ náà ni ó tún ṣe bẹ́ẹ̀ lu ẹni tó jẹ́ ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Fọláṣadé Tinubu tó jẹ́ ìyálójà gbogbogbò ní orílẹ̀-èdè Nàìjíríà ló lù lọ́gọ̀ ẹnu lórí iṣẹ́ ribiribi èyí tó ń ṣe. Bẹ́ẹ̀ náà ló fi ọmọ ẹ̀wá sọ̀yà pé tó bá di àsìkò náà ẹ pàṣẹ fún àwọn obìnrin ìtẹ́ bá sọ òun náà lábẹ́gẹ́, a sì ṣetán láti ṣe àtìlẹ́yìn fún yín láti lè jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tó ṣe bẹ́ẹ̀ dé ilẹ̀ ìlérí ní sáà kejì láti mú orílẹ̀-èdè Nàìjíríà lọ sí iwájú ju ti àtẹ̀yìnwá ìlọ. Bẹ́ẹ̀ náà ló ní àjọṣepọ̀ tó dánmọ́rán ó ti ń bẹ láàrin òun àti ẹni tó jẹ́ ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn Sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu. Ó ní kì í ṣe àsìkò tí ó di
ìyàwó àkọ́kọ́ tó di arábìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà bí kì í ṣe pé àwọn ti jọ wà papọ̀ láti ìgbà táwọn ti jẹ́ gómìnà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ó ní fún ìdí èyí àtìlẹ́yìn wọn làwọn yóò ṣe fààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀kọ́ lè tàbùkù Àtíkù Abubakar láti jẹ́ kó jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ pé kó má jíde dupò ààrẹ nílẹ̀ yìí. Sówùmí ló sọ èyí di mímọ̀. Ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú PDP olóyè inú ẹgbẹ́ òṣèlú náà Ọ̀túnba Ṣẹ́gun Sówùmí ó ní ó ṣe àlàyé pẹ̀lú àwọn oníròyìn ikọ̀ Vanguard ní àsìkò tó ń ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò gẹ́gẹ́ bí ó ṣe sọ dímọ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń tàbùkù ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Alhaji Atiku Abubakar wípé kó má díje du ipò mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kàkà tí yóò fi ṣe bẹ́ẹ̀ mú kí Atiku má díje dupò níṣẹ́ ni ó tún ṣe bẹ́ẹ̀ fọn rere orúkọ Atiku káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó sì mú kí àwọn èèyàn tó ṣe bẹ́ẹ̀ kan tún máa dá a mọ̀ sí ní orílẹ̀-èdè yìí nígbà tí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé Àtíkù Abubakar ó ti díje du ipò orílẹ̀-èdè yìí fún ìgbà 6 ọ̀tọ̀ọ̀tọ̀ láti lẹ́nu èyí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe bẹ́ẹ̀ fi ẹ̀yìn rẹ̀ janlẹ̀ ní gbogbo ìgbà náà. Láti ìgbà yìí ó ní àwọn ènìyàn ti gbà á nímọ̀ràn wípé kó ṣe bẹ́ẹ̀ kó lọ rẹ̀ rọ́kúnlé kó sì fi àyè sílẹ̀ fún àwọn ọ̀dọ́ langba láti inú ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n ṣe bẹ́ẹ̀ gba tíkẹ́ẹ̀tì díje du ipò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Nígbà tí Sówùmí sọ wípé gbogbo tán sọ yìí kì í ṣe ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò bá òfin orílẹ̀-èdè Nàìjíríà mu torí pé ìwé òfin orílẹ̀-èdè yìí ó fi àyè gba Àtíkù Abubakar láti díje du ipò ààrẹ ní orílẹ̀-èdè yìí láti inú ẹgbẹ́ òṣèlú yòówù tó bá wà. Ó ní lópin ìgbà tó bá ti wà ní ìbámu pẹ̀lú ẹgbẹ́ òṣèlú inú ẹgbẹ́ òṣèlú tó bá wù kéèyàn lè wà àti òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kò sí tó ní kí Àtíkù Abubakar kó má lè díje du ipò ààrẹ mú. Gbogbo ọ̀rọ̀ tó sì ń sọ yìí kò kan Àtíkù Abubakar kàkà bẹ́ẹ̀ níṣẹ́ ni wọ́n tún fọn rere orúkọ dáadáa rẹ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wo ẹ̀mí tèmi tiẹ̀ ti kúrò nínú ọ́fíìsì ìjọba ìpínlẹ̀ Rivers láti ọjọ́ tó ti pẹ́. Ẹ sì rí wípé ọkàn mi balẹ̀ báyìí lásìkò tí mo wà ní ìta gbangba. Fubara ló wípé káwọn olólùfẹ́ òun kan ṣe sùúrù pẹ̀lú ìpadàsípò òun gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún. Lólùlù ìpínlẹ̀ Rivers tó ń ṣe Port Harcourt lásìkò orin ìsìn ìdágbére fún olóyè Edwin Clark ibẹ̀ ni ẹni tó jẹ́ gómìnà tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó fi ọwọ́ sí júwèé lé fún pé kó lọ rè rọ́kúnlé fún oṣù 6 gbáko ti ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara níbi tó ti bá àwọn olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀. Ó ṣe ní àlàyé wípé ẹ̀yin olólùfẹ́ mo máa mọ rírì yín mo sì mọ pàtàkì yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe àtìlẹ́yìn fún mi láti lè jẹ́ kí n padà sí inú ọ́fíìsì ìjọba ìpínlẹ̀ Rivers. Ó ní ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ tiẹ̀ kọ́kọ́ wádìí wípé ṣógun èmi gan pàápàá láti padà sí ọ́fíìsì ọ̀hún àti pé ẹ rí wípé mò ń dán sí i bẹ́ẹ̀ ni ẹ̀kẹ́ mi ó ń ṣe bẹ́ẹ̀ tó ń yọ tí mo sì ń sanra sí i. Ó ní ọkàn òun àtẹ̀mí òun ó ti fi ọ́fíìsì ọ̀hún gan sílẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ tóun ò sì tiẹ̀ tí ì fi sọ́kàn báyìí pé bóyá túláàsì ló ń gbọ́dọ̀ padà sí inú ọ́fíìsì ọ̀hún. Ó ní fún ìdí èyí ó mọ rírì yín o òun ò sọ wípé òun ò mọ iṣẹ́ takuntakun ń ṣe. Ó ní ṣùgbọ́n ẹ jẹ́ ká fi sùúrù ṣe ká sì mọ́ sọ di agídí àbí ìjà. Ó ní gbogbo nǹkan kọ́ ni agídí àbí ìjà ń tún ṣe àti pásìkò tá a ti ẹ̀wà yìí kì í sọ̀rọ̀ agídí bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ ìyà torí pé òun gan fúnra òun ọkàn òun balẹ̀ ní ìta gbangba tó ń wà lásìkò yìí. Ẹ jẹ́ mú fídíò rẹ̀ wá kó máa jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. The program is a tribute for Pa Clark. It's not an issue of Sam Fubara. I'm not disputing the message God gave to you, my bishop, but in this particular event is a message to talk about Pa Clark, because the way you hammered it, when they live here, that is not the way to be presented. It will be Siminalayi Fubara has gathered his supporters to make statements against the minister and the president. That is not what I need now. What I need now, even some of you, have you asked yourself, do you think I am even interested in going back there? I want to ask you, don't you see how better I look?
Do you think I'm interested in it? If I have my way, I say it's here. This is an altar of God. I don't wish going back there. My spirit has left that place long ago. So all this, I want everybody to focus. Please. It's not everything you do. You think there's some fight you don't fight. There's some things you don't do because you need to ask the person. Does it want it? I have peace. If you have known me, you've been seeing me, you can see I look better now. In as much as we have things that we need to do for our state, we know people have made sacrifice for us, and we, one way or the other, have to stand by them. Does not mean that we should start firing without any targets. We need to be focused. Our evening here is about Paklak. Ẹ káàbọ̀ padà. Mo ti bọ́lẹ̀ nínú ọkọ̀ olóṣèlú báyìí. Ọ̀rọ̀ ti wá di ìpínlẹ̀ Kwara o. Ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti tẹ àwọn agbésùmọ̀mí ikọ̀ Mamuda 12 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí láti ọ̀dọ̀ tó jẹ́ General Officer Commanding 2 Division Ọ̀gágun Obinna Onubugo ni ló ṣe àbẹ̀wò sí agbègbè tó pè ní Kaiama àti ìjọba ìbílẹ̀ Barutin ní ìpínlẹ̀ Kwara níbi tí ó ti ṣe ní àlàyé wípé ikọ̀ àwọn agbésùmọ̀mí tí wọ́n yapa kúrò ní ara ikọ̀ Boko Haram tó kọ tàwọn jẹ́ Mamuda wọ́n ti ń ṣe ìkọlù ní agbègbè Kanji Lake National Park àti àwọn agbègbè tó wà ní ìtòsí rẹ̀. Ibẹ̀ ló ti fi ìròyìn ayọ̀ náà tó ti fi léde wípé 12 nínú àwọn ènìyàn ọ̀hún ó ní ọwọ́ ti bàbá yìí níbi tó ti ṣe ní àlàyé wípé 2 nínú àwọn ènìyàn náà ó jẹ́ ọmọ ikọ̀ agbésùmọ̀mí Mamuda nígbà táwọn 10 míì tó kù tí wọ́n ṣe àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ fún àwọn ikọ̀ náà láti fi ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Kwara lásìkò tó ṣe àbẹ̀wò sí àwọn emir inú ìlú Kaiama náà. Ibẹ̀ ló ti fi ọmọ ẹ̀wá sọ̀yà pé àti ṣẹ́gun wọn báyìí bẹ́ẹ̀ ni wọn ò sì ní gbérí mọ́ àti pé ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí àwọn ti ṣe ní dandan fún wọn wípé wọ́n gbọ́dọ̀ ja ìjà náà ní àjàyè kí wọ́n sì má fi àyè sílẹ̀ fún ikọ̀ agbésùmọ̀mí Mamuda ọ̀hún láti rọwọ́ mú ní ìpínlẹ̀ Kwara àti àwọn agbègbè rẹ̀. Bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Plateau ọwọ́ ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti tẹ àwọn agbébọn 2 kan ní ìpínlẹ̀ ọ̀hún. Ìjọba ìbílẹ̀ Bakinladi ní ìpínlẹ̀ Plateau ní ọwọ́ ti bá àwọn oníṣẹ́ láabi ajínigbé àti agbébọn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n pe orúkọ wọn ní Yàyà Àdàmú àti Seidu Haruna. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé, Àdàmú ó ní ọwọ́ bà ní ọjọ́ 10 inú oṣù karùn-ún ọdún tá a wà yìí ní agbègbè tó pè ní Barakin Gangare nígbà tí ọwọ́ tẹ Haruna ní ọjọ́ 11 inú oṣù karùn-ún bákan náà lágbègbè tó pè ní Merit Mazat níbi tí wọ́n ti ní ìbọn AK-47 ní bá lọ́wọ́ àwọn ènìyàn náà tó fi mọ́ ọta ìbọn tinú AK-47 ọ̀hún. Nígbà tó sì ti àwọn ènìyàn náà tó tẹ̀ wọ́n nú dáadáa làwọn méjèèjì sì jẹ́wọ́ wípé agbébọn ńlá làwọn bẹ́ẹ̀ làwọn tí ń ṣe bẹ́ẹ̀ jáwọn ènìyàn gbé láwọn agbègbè bíi Gashi àti Kura ní ìjọba ìbílẹ̀ Barkinladi tó fi wá mọ́ Gwantu àti Fadankashe ní ìjọba ìbílẹ̀ Zambia ní ìpínlẹ̀ Plateau. Wàyíò ikọ̀ ọmọ ogun lẹ́yìn ni àwọn méjèèjì náà ti wà ní gbàgà àtìmọ́lé báyìí tó sì ti ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìwádìí lórí àwọn ènìyàn wọn tó kù tí wọ́n jọ ń ṣe iṣẹ́ burúkú náà. Òṣìṣẹ́ immigration 2 kan rèé tí wọ́n ṣe bẹ́ẹ̀ yìnbọn lù ní àsìkò tí wọ́n ní wọ́n rò pé olè ni wọ́n lólùlẹ̀ tí ń ṣe Àbújá. Agbègbè pẹ́pẹ́ ní Sabon Edo ní olólùlẹ̀ tí ń ṣe Àbújá ní ìṣẹ̀lẹ̀ burúkú eléyìí ló tó ti wáyé pẹ̀lú bá ṣe ní arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Pastor Darlington ó ní ọmọ ṣe bẹ́ẹ̀ tó ṣèṣì yìnbọn lu àwọn òṣìṣẹ́ immigration 2 ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí pé orúkọ wọn ní Ayọ̀mídé Zion àti Akeem Moshood. Nínú àlàyé tí wọ́n ṣe wọ́n sọ bímọ wípé níṣe ni Pastor Darlington yìí ló ní òun rò pé ó lè ní àwọn ènìyàn ọ̀hún ló bá ṣe bẹ́ẹ̀ tó yìnbọn lù wọ́n lásìkò táwọn ènìyàn náà ṣe pàtírò ní agbègbè náà táwọn méjèèjì tí wọ́n sì fara gbọgbẹ́ èyí tí ó kọ sísọ kan tó gbé wọn lọ sí ilé ìwòsàn. Àmọ́ báyìí o Pastor Darlington ó ti ṣe bẹ́ẹ̀ bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó ti júbà ìwòrò nígbà táwọn agbófinró gbọ́ sí ọ̀rọ̀ náà láti ti ń tọpinpin láti rí àwọn méjèèjì tájọ́ ọmọ immigration náà ni wọ́n ti wà ní ilé ìwòsàn tó wà ní ẹsẹ̀ kan ayé tó ń ti ẹsẹ̀ kan ọ̀run níbi tí wọ́n ti gba ìtọ́jú lọ́wọ́.
àwọn ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣe bẹ́ẹ̀ dojú ìjà kọ àwọn báńdíìtì ní ìpínlẹ̀ Katsina wọ́n sì dènà ìkọlù èyí tí kò bá tún wáyé bẹ́ẹ̀ náà ṣekú pa ènìyàn kan ní lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. ní ilé olórí ìlú tẹ́pẹ̀ ní Dayi ní ìjọba ìbílẹ̀ Malumfashi tí ṣe ìpínlẹ̀ Katsina ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nígbà tí àwọn báńdíìtì tán ṣe bẹ́ẹ̀ ya wọ ilé Alhaji Yahya Lawali tó jẹ́ ẹni 60 ọdún ní nǹkan bí dédé aago 12 òru kọjá ìṣẹ́jú 5 ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn kan nígbà tí àwọn agbófinró wọ́n gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n bá pa kìtìmọ́lẹ̀ láti lọ rí dènà ìkọlù táwọn ènìyàn ọ̀hún tí wọ́n ń ṣe wọ́n jọ rọ̀jò ìbọn fúnra wọn ṣùgbọ́n níṣe ni ọwọ́ àwọn agbófinró ló ṣe bẹ́ẹ̀ dùn àwọn báńdíìtì náà lára dáadáa ètò mú wọn kí wọ́n sá àsálà fún ẹ̀mí ara wọn wọ́n sì ṣe bẹ́ẹ̀ fi ẹsẹ̀ yìn dilẹ̀ mú náà bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ náà júbà ehoro lásìkò tí wọ́n lọ níṣe náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa ènìyàn kan nígbà tán ṣe ènìyàn míì léṣe ní agbègbè tẹ́pẹ̀ ní Ugwar-Bugawu ní ìpínlẹ̀ Katsina ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe fi orúkọ Sani Umaru ẹni 30 ọdún wọ́n fi léde wípé ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa nínú ìkọlù náà nígbà tí Muhammadu Garba ẹni ọdún 22 tó ń bẹ ní ẹsẹ̀ kan yé ẹsẹ̀ kan ọ̀run ní ilé ìwòsàn báyìí lẹ́ni tí ó fi ara gbọgbẹ́ àmọ́ ṣá o wọ́n dóòlà ẹ̀mí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn èyí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ṣekú pa lásìkò ọ̀hún. Kúmà ti ṣe bẹ́ẹ̀ pa ojú àwọn oníṣẹ́ láabi dé báyìí o kò dé ní ikọ̀ Boko Haram 5 tí ikọ̀ ọmọ ogun lè yí látún ti ṣe bẹ́ẹ̀ rán lọ sí àjò àrèmábọ̀ pẹ̀lú akitiyan láti lè jẹ́ kí àlàáfíà àti ètò ààbò tó péye kó wà ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ilẹ̀ àríwá ní ilẹ̀ àwọn haúsá lọ́hùn-ún níṣe ni ikọ̀ ọmọ ogun lè tún ti ṣe àṣeyọrí míì pẹ̀lú bá ṣe fi ìròyìn náà léde wípé àwọn ti ṣe ikú pa àwọn oníṣẹ́ láabi ikọ̀ agbésùmọ̀mí Boko Haram 5 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú igbó Sambisa tí ń bẹ ní ìpínlẹ̀ Borno gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nígbà pé ikọ̀ ọmọ ogun Operation Adenkayi ní orílẹ̀-èdè Nàìjíríà tó ń bẹ ní ìpínlẹ̀ Borno òun ni wọ́n gba ìpè láti ọ̀dọ̀ ọ̀gágun pátápátá ní fún ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n lọ ṣe ìkọlù sáwọn oníṣẹ́ láabi èyí tí wọ́n fi ara sípò sí inú igbó Sambisa náà tó sì ti ń pèlò láti lè ṣe ìkọlù sáwọn ènìyàn ní ìpínlẹ̀ Borno làwọn náà bá pa kìtìmọ́lẹ̀ tán di hamara ogun náà bá ṣe bẹ́ẹ̀ yabo àwọn ikọ̀ Boko Haram ní inú igbó Sambisa náà níbi tí wọ́n ti ṣe ní àlàyé wípé wọ́n jọjọ dojú ìjà kọ ara wọn ṣùgbọ́n níṣe ni ọwọ́ ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí ló tẹ̀ wọ́n tó sì dùn wọ́n lára dáadáa náà bá ṣekú pa ènìyàn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ lára àwọn oníṣẹ́ láabi ikọ̀ Boko Haram náà nígbà tán ní àwọn tó kù wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ ní ìfẹ́ àǹfẹ́wé láti júbà ìhòòrò sáwọ inú igbó lọ ní àsìkò tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀ oríṣiríṣi ohun ìjẹ olóró nígbà lọ́wọ́ àwọn ènìyàn náà bí ká ti rí ìbọn AK-47 àti ọta rẹ̀ tó tún fi mọ́ àwọn nǹkan míì tó jẹ́ ohun ìjẹ olóró tí ikọ̀ Boko Haram náà tán lò láti fi ṣe ìkọlù sí àwọn ènìyàn ní gbogbo agbègbè ìpínlẹ̀ Borno. Yorùbá ní kì í dùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ̀ fèlè oníkọjá ìpín ìpéjú ìròyìn ní kò jù báyìí lọ fún ti àsìkò yìí ó ní ẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ yìí tẹ́ bá mi jẹ́ ẹ kú àìbínú títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a jọ wáyé ó kọ́ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun náà lè ní jẹ́ ó dàbọ̀ o. The program is a tribute for Paklak. It's not an issue of Senfowara. I am not disputing the message God gave to you, my bishop, but in this particular event is a message to talk about Paklak, because the way you hammered it, when they live here, that is not the way to be presented. It will be similar if one has gathered its supporters to make statements against the minister and the president. That is not what I need now. What I need now, even some of you, have you asked yourself, do you think I am even interested in going back there? I want to ask you, don't you see how better I look? Do you think I'm interested in it? If I have my way, I say it
here. This is an altar of God. I don't wish going back there. My spirit has left that place long ago. So all this, I want everybody to focus. Please. It's not everything you do. You think there's some fight you don't fight. There's some things you don't do, because you need to ask the person, does it want it? I have peace. If you have known me, you've been seeing me, you can say I look better now. In as much as we have things that we need to do for our state, we know people have made sacrifice for us, and we, one way or the other, have to stand by them. Does not mean that we should start firing without any targets. We need to be focused. Our evening here is about Paklak.